kábíyèsí olódùmarè, kábíyèsí fá, àkí ògbọ́n ìlú ìfẹ̀tà lọ́rùn káàkiri àgbáyé pátápátá pé ojú tẹ fi ń wo ní fọ́, èyí tẹ fi ń gbọ́ òní láṣẹ lọ́wọ́ olódùmarè, láṣẹ lọ́wọ́ fá. Adúpẹ́ lọ́wọ́ olódùmarè. Ìdí náà ni bí àná tá a bẹ̀rẹ̀, tá à ń sọ, ó wà bí wèrè. Bí ẹni pé kí ni wí, fọ́nrán kan mo rí, adúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ adádé, gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá, ọ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀mọ padà lé, díẹ̀ lèyè mọ́ sí. Tí a ti pé èèyàn bá lóògùn fún yàn, iye èèyàn ò lè sí lẹ́ẹ̀kan náà, iye yóò mọ̀ sí díẹ̀ ni. Níbi olódùmarè ṣe dé yìí, táwọn ọmọ aládé ti ń padà lé, àdúpẹ́. Fọ́nrán kan ni mo rí, à ń pe àfáà kan, àfáà Yorùbá Nation ni mo ti ẹ̀kọ́ mọ̀ wọ́n sí. Létà wọ́n sẹ̀ mọ́ kọ́ wọn pé àfáà yìí ni wọ́n ń pè ní àfáà Akeem. Wọ́n wá sọ ìtàn kan, inú mi dùn pé ẹnu mùsùlùmí tó kéwú ló ti jáde. Fídíò yẹn ti go viral ní social media, ṣùgbọ́n àwọn ò tí sọ̀rọ̀ sí. Ibi tí wọ́n sọ̀rọ̀ yìí dé, àwọn náà òye ń bọ̀ díẹ̀ ni, a lè kó wọn gidigidi, ṣùgbọ́n lórí ìtẹ́sọ yìí mo gbóṣùbàrà ǹdẹ̀ fún wọn wípé bẹ́ẹ̀ lọmọkọ ṣe, bẹ́ẹ̀ bá ti rí mọ́lẹ̀ wò láti ẹ̀wù kílẹ̀ yóò ti mọ dúró ní òkùnkùn fún. Ẹ jẹ́ àjọ gbọ́ ọ̀rọ̀ náà, ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ bẹ́ẹ̀, ká tún láwọn lọ́yẹ̀, ká sì lù wọ́n lọ́gọ̀ ẹnu. Rihanna àbí kí ni orúkọ tí tó ń jẹ́, mo ní orúkọ tó ní ká máa fi pè é yẹn tó jẹ́ orúkọ mùsùlùmí yẹn is an Arabic language. Are you an Arab? Are you an Arabian? mo ń bí léèrè pé ṣé Arab ni ẹ́? Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lẹ́ni pé àwọn tí wọ́n gba ẹ̀sìn wá fún wa ní Áfíríkà kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni o, kì í ṣe gbogbo wọn o. Àwọn tí wọ́n láwọn mú ẹ̀sìn wá, tán mú Islam wá sí Áfíríkà, wọ́n mú wá in a way of exploit of our traditions and culture. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa, they came purposely to exploit our tradition and culture. Mo dẹ̀ fẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ kí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí, kí wọ́n fi ìmọ̀ ṣàlàyé láì ní ṣàbòsí ni o, ẹ má ṣàbòsí ẹ̀yà yín o. Ọmọ Yorùbá àtàtà ní mímọ́ lè láwọn ní sórí o. Ṣé ń gbọ́? Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn báyìí. Wọ́n láwọn lọ sọ́jà. Nígbà tí wọ́n wá dé ọjà, wọ́n wá bọ́mọ kan bẹ̀, ọmọ ń jẹ́ Rọ́kìbá. Wọ́n wá ní àwọn wá pè ní, wọ́n wá ní pé àwọn wá pè ní Rọ́kìbá yẹn, wọ́n wá pè ní Àjíkẹ́. Ìyẹn Yorùbá ni pé Àjíkẹ́. Wọ́n láwọn wá rí pé ọmọ ó ń fajúro. Àwọn wá rò pé kí ló tó ilé mọ́ fajúro lórí orúkọ Yorùbá táwọn mọ̀ túmọ̀ rẹ̀. Wọ́n láwọn wá bẹ̀rẹ̀ pé ó dáa, àwọn wá pé jókòó, àwọn wá fẹ́ fún ní omi ìmọ̀mú pé orúkọ Àjíkẹ́ ń ló yẹ kí inú rẹ̀ mọ̀ dùn sí. Arabic name tán pé ẹyẹn, ìyẹn ò kí ṣe Rọ́kìbá tó ń jẹ́ yẹn, ò kí ṣára, kò ń ṣe orúkọ Yorùbá. Ipò orúkọ Yorùbá yẹn gẹ́lẹ́ kí inú rẹ̀ mọ̀ dùn sí. Wọ́n láwọn wá pè jókòó, àwọn wá lecture ẹ̀. Ibi táwọn wá sọ̀rọ̀ dé ni pé àwọn lecture pé orúkọ Yorùbá báyìí ni wọ́n mú ẹ̀sìn, wọ́n fi wá tàn wá jẹ láfíríkà ni. Wọ́n wá sọ̀rọ̀ kẹ́lá yẹn pé àwọn kan nù àwọn tó mẹ́sìn wá ni o. Àfáà Akeem, ẹlẹ́ àwọn kan tó àwọn tó mẹ́sìn, kìí sí àwọn kan nù àwọn tó mẹ́sìn wá. Gbogbo ẹ̀sìn àjèjì tí wọ́n mú wá, wọ́n fi wá polówó tí wọ́n ti tọwọ́ tí wọ́n fún wa ni. Ní táwọn fẹ́ ká ṣe ni à ń ṣe, kìí ṣe ní táwa fẹ́ ṣe, gbogbo ẹ̀ ni. Ẹnì kí nígbà tí màá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, mo sọ̀rọ̀ kan pé díẹ̀ ni yèyí ò mọ̀ sí. Ní kóyín gìrìgìrì. Ṣégbà táà náà tí iye tiwa náà ò sí, òun sí díẹ̀ ni. Ẹni pé àwọn kan nú àwọn tó mẹ́sìn wá ni. Irọ́. Gbogbo ẹ̀sìn àjòjì tí wọ́n mú wá, wọ́n fi wá kó wá pámì ni, wọ́n fi wá fi búrẹ́dì kó wá lómi ọbẹ̀ ni. Èyí pé àwọn kan nú àwọn tó mẹ́sìn wá, gbogbo ẹ̀ pátá generally ni. Wọ́n wá fi tako nǹkan tí wọ́n ti bá ńlẹ̀. Wọ́n wá jẹ́ ká mọ̀ pé wọ́n wá rí wa bí ẹni tí ò ní túmọ̀.
Nti ẹ jẹ́ fún yín lápẹẹrẹ àpẹẹrẹ rẹ̀. Ẹ rí pé nílẹ̀ Yorùbá kò sí tó kàn pẹ̀lú náà, kò sí tó kàn pẹ̀lú àlùjọ náà. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kàwé fún wa, wọ́n yẹ ká mọ̀ pé kan wà tó jẹ́ tí ń jẹ́ náà wà. Tó bá wá fẹ́ wọ náà yẹn o, ní tó mọ̀ ṣe nìyí. Ṣé oyin báyẹn? Àwọn ni wọ́n create problem, àwọn tó wá solution sí. Ìwé yẹn ni ó create problem mu. Kò sí problem lẹ́tẹ̀lẹ̀. Ìwé yẹn ni wọ́n wá solution sí problem tó create. Ìwé yẹn ni ó create problem ní wá solution sí. Ìwé yẹn ni ó yẹ pé ó gbọ́dọ̀ mú nǹkan oníkan o. Ṣùgbọ́n tó bá mú nǹkan oníkan, ìyà báyìí ló jẹ lọ́nà ọ̀run. Ìwé yẹn lẹ́ti ka. So what of téèyàn bá wá kàwé yẹn rárá? Definitely téèyàn bá ti kàwé ka Quran yẹn ò ní problem nìyẹn. But tó bá fi lè ń ka Quran, wà máa create problem. Quran dẹ̀ mọ bẹ́ẹ̀ wá solution sí. In the midst of kó wá solution sí, àwọn àfáà ló mọ pawó fún. But so ní problem tẹ́lẹ̀. Wọ́n ní ìlú tí ò sófin, ẹ̀sìn ò sí ń bẹ̀. Láyé ìgbà kan, nígbà táwa sì ń gbọ́njú, bí orí yẹn bá kọ́ gèdè lẹ́sọ̀nà oko, yóò kàn ra fi iye tí wọ́n tọ́ gẹ̀dẹ̀ yẹn lẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹni tó fẹ́ rà yóò débẹ̀, yóò fi owó sí di ọ̀gẹ̀dẹ̀, yóò sì gbọ̀gẹ̀dẹ̀. Torí pé ayé ò le, pákáleke ò sí. Ìwé yẹn lẹ́ka òní ò create problem. Solution problem yẹn náà òní ò sọ fún yín. Láti wá rí solution problem yẹn, ó ti dìjọsìn, ó ti ń sin ìran Lárúbáwá. Ṣé pé ìwé yẹn ló sọ fún wa pé ọ̀pọ̀ àrùn ló pọ̀ ẹ̀sìn Islam. Ìkarùn ni kó lọ sí Hajj, kó lọ mọ̀ sí ìran Lárúbáwá. Sẹ́yìn náà ti pé wọ́n kó alẹ́rú láfíríkà nísìn. Ní táwọn fẹ́ ká ṣe, ní táwọn fẹ́ ni wọ́n fẹ́ káwò mọ́ ṣe. Mo ò dí káwò àwọ̀ ò lè ṣe tó wù wá, ní tí wọ́n fẹ́ ká ṣe là ń ṣe. Nígbà ìkan lówó mi yẹn, wọn ò jẹ́ lè ṣe. Ṣùgbọ́n tí ẹ̀sìn yẹn fẹ́ ká ṣe, tó wá lè kàwé yẹn, ní tán fẹ́ kó ṣe ló mọ̀ ṣe. Torí pé tó bá ti ṣe tó wà ní ìwé yẹn, ó ti dọ̀tá wọn. Tó wà ṣe tó wà ní ìwé yẹn, iná ló wọ̀. Tó wà ṣe tó wà ní ìwé yẹn, ẹ̀sìn yóò ti pè. Ṣùgbọ́n tó bọ̀, okay, ẹwà àwọn ọ̀nà kan wà, India, China, táwọn ò tiẹ̀ kàwé yẹn rárá. Ẹbọ yẹn tẹ̀síwájú. Torí pé mo ò create problem fúnra wọn débi pé wọ́n fẹ́ mọ solve ẹ̀. Ìwé yẹn ni ó mú ṣòro wá, ní ó tún mọ́nà àbáyọ wá. Tòyìn táyìn wá sọ pé àwọn kan nu wọn ni o. Gbogbo ẹ̀sìn tán gbé wá, kì í ṣe pọ́nrọ́ àwọn kan nu wọn, wọ́n wá fi kó wa lẹ́rú ni. So ẹ wá sọ síwájú mi ọ̀rọ̀ yẹn pé ẹ nídìí àwọn scholars, àwọn àfáà tó lóye láti ṣàlàyé fún yín. A nílò àfáà olóye kankan láti ṣàlàyé yẹn kan fún wa. A ní àfáà olóye kankan. Common sense ni. Àwọn àfáà olóye gangan, ẹ̀yin lẹ tún ṣàlàyé fún wọn báyìí. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí tó lálàyé. Common sense ni. Kí n Yorùbá ní ni pé kò sófin kankan nínú láyé tó ju pé mọ̀ tó dáa yàtọ̀ sí tí ò dáa. Tó bá ṣe nǹkan tó bá ní pọ́ lára kò dánu, mọ̀ ṣe. Nǹkan tó bá ti ṣe, sínú àwọn bá ti ń dùn sí, ó dáa ni, mọ̀ ṣe lọ. Òfin méjì ta nínú, fúnra rẹ̀ ló mọ̀ tó dáa yàtọ̀ sí tí ò dáa. Tẹ́lẹ̀ kí máa tó bá ṣe kàlẹ́sì, ó mọ̀, òun Yorùbá fi mọ́ sọ pé ní burú mọ̀. Ẹ tó ìṣe rere náà mọ̀, wọ́n lè tó máa ṣe mọ́ ṣe lọ. Ẹ bá sì kọ́ mọ́ ṣe ríṣò àti orí àti kàyíkó ò ní gbé. Gẹ́sẹ̀ ní Kùránì wà. Gbogbo ọ̀rọ̀ tí Fá ti sọ ní, tẹ́wọ́n táwọn bàbá wa ti sọ, tán ti fi ń bọ́ wa láti kékeré, tí gbogbo ọmọ Yorùbá mọ̀. Ṣé ìwé yìí wá ní ìmọ̀ràn fún wa ní tàǹfà ìjọ náà nù? Ìwé ìwá ní wà mú ṣòro wá, oní òtún mọ́nà àbáyọ sí. Ṣùgbọ́n tí Yorùbá kàwé rárá, ìṣòro ń gẹ̀yìn wúlẹ̀ ní. Tí ìbá kà rárá, ó wọ̀ náà, ó ṣe kíndìnrín mi wúlẹ̀ ní gbọ́. Àbí? Ó wọ̀ náà, ó ṣe kíndìnrín òfin kíní kan, òfin igbá kan, òfin àwo kan, òfin òfò kan. Tí ìbá kà rárá, ìbò ti fẹ́ mọ gbófin ìyà. Ẹ jẹ́ ń gbọ́ síwájú, torí ọ̀rọ̀ tó sọ pọ̀. Abdulakiri Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi. Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi. Orúkọ tí mo ti fẹ́ràn jùlọ nìyẹn. Ó ní mo nífẹ̀ẹ́ sí jùlọ. Àmọ̀fẹ́ Ọládọ́gba.
ṣẹgbọn tán wí wọn làwọn wá ń sálẹ̀ fọmọ yẹn pé orúkọ àwọn gangan làmọ̀fẹ́ Ọládọ́gba orúkọ táwọn sì nífẹ̀ẹ́ sí jùlọ nìyẹn látòní lọ mi ò ní pè yín lákìmù mọ́ Ọládọ́gba onímọ̀ pè yẹn àmọ̀fẹ́ Ọládọ́gba afa akeem bàbá wa Ọládọ́gba ẹja bunra lónìí mọ́mú orúkọ Ọládọ́gba orúkọ ọmọ Yorùbá ni orúkọ yín kẹlẹ bá orúkọ yín ní ìtumọ̀ inú Ifá ló ti jẹyọ Ifá ló sọ gbogbo kọ nínú Ifá ló sọ kọ yín Ifá lónìí Ifá ní Ọládọ́gba ní gangan òmìnira wọlé Ifẹ̀ òyígíyigì Abẹ́òkúta Ifá tó bá rìn lókun tèmi tẹkọ tí bá rìn lẹ́rùn tèmi tẹjá Ifá ìwọlá yí inú ara Ifá ìwọlá sùn inú ara Ifá ìwọlá láhùn bájálé bá láhùn gbígbó ní gbó báwù tọ́gàlà jẹ́ léèfé ó bá láhùn kíkọ níkọ bọ́mọ fẹ́ léèfé ó bá láhùn wọn pariwo wọn mú gbẹbọnu wọn ò ní Ifá ojíire lónìí ò Ifá ojíire sẹta síta díire lókè lóde adó ẹmìrìn díire lóde tọwọ akẹtẹbí díire lóde èyí dẹ adé asẹfúnsẹkún mi tí sọmọdé sàgbógì ǹjẹ́ Ifá tó bá lálàjẹ àmọ́ lájẹ àbá alágẹ mọ́ bá dànù òsèké gbà òsà ò kọ́ wọn ẹnu mi Ifá dàkún mọ̀ kọ́ wọn ẹnu mi kẹ́bà pé orúkọ yín inú Ifá ló ti jẹyọ kò sóòkọ tí Ifá ò sọ Ọládọ́gba àmọ̀fẹ́ kò só gbogbo nǹkan Ifá ló sọ gbogbo nǹkan pátá Ifá ló sọ òun ló dá fún ewé olódàfẹ́ lè olódàfẹ́ ẹranko olódàfẹ́ ajá kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá bẹ́ẹ̀ ṣe ń mọ̀ díẹ̀ làwọn náà mọ̀ díẹ̀ ni yóò mọ̀ túnú gbèkún bàbá wa Ọládọ́gba àmọ̀fẹ́ èyí tẹ́yìn ṣe yìí yóò tún sí ọ̀pọ̀lọpọ̀ àáfàá míì náà lójú ń tẹ́ ṣe inú mi dùn o ìdí ọpẹ́ mi rèé ẹ ti wá mídíà yìí rí tẹ́ ẹ gbé àwọn kan ló gbé pèsè yìí àwọn kan ló gbé pèsè tẹ́ lọ sórí ìta tẹ́ ní àìpèsè lélẹ́yìí wọ́n fi ṣùgbé wọ́n fi kíní kan gbé wọ́n fi gbá kan gbé wọ́n fi àwo kan gbé bẹ́ẹ̀ ṣe lọ sí di ìpèsè ń jọ náà sẹ́yìn pé bẹ́ẹ̀ ṣe fi gbogbo ayé òun káàdù ẹni mo ti kó mọ̀ fẹ́ gbà tẹ́lẹ̀ kí wúrẹ̀ lè mọ̀ fẹ́ gbà tẹ́lẹ̀ ó ti gbà ìyẹn tán fẹ́ kó ṣẹlẹ̀ náà nù tẹ́ni fi gbé pèsè níjọ́ náà tẹ́ wá ẹjẹ́ àríṣẹ̀ṣe bí ẹni pé kò ní túmọ̀ bí ẹni pórí àwọn tó ń ṣe ó pé ẹni tó sì ní ṣòro tẹ́ni lọ ṣe báyìí tó wá ṣe bẹ́ẹ̀ tó bọ́nú ṣòro òun ní tó ṣe kò ní gbàgbé láìláì o ẹ ti wá sí mídíà àdìjọ kan náà tẹ́ni Ọ̀rúnmìlà ọmọ àlè ní kìnìkan ni mo wá fi ilé tí ní ìsìn tí mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fi dúpẹ́ lọ́wọ́ Olódùmarè orúkọ Ọládọ́gba tẹ́ ń jẹ́ Ọ̀rúnmìlà ló sọ Ọ̀rúnmìlà tẹ́ ń pè lọ́mọ àlè ìjọ yẹn nìyẹn o mo fi kí fáabí tó ti Ọ̀rúnmìlà ti dákọ yín gangan Ọládọ́gba bí Ọ̀rúnmìlà ti dákọ yín gangan kẹlẹ bá mo retí Ọ̀rúnmìlà sí fún wa lẹ́yìn kẹlẹ bá mo retí àwọn olúmọlẹ sí fún wa lẹ́yìn bọ́ọ̀rúnmìlà ti sọ bó ṣe ṣe lọ fá Èṣù ṣe tiẹ̀ lọ fá Ọ̀ṣun ṣe tiẹ̀ lọ fá Ọya ṣe tiẹ̀ lọ fá Ṣàngó ṣe tiẹ̀ lọ fá Ògún ṣe tiẹ̀ lọ fá gbogbo àwọn olúmọlẹ ṣe tiwọn lọ fá Ọbàtálá ṣe bàbá mi náà ṣe tiwọn lọ fá ṣerú àwọn ohun tán ra lẹ́lẹ́dẹ̀ wá tán túlẹ̀ ṣe dè wá ìjọ ẹ̀ka fẹ́lẹ̀ àwọn olóko jẹ́ ìjọ ọpẹ́ mi nú o nítorí ẹ ti wá rí tẹ́ ẹ̀ bá ṣe ṣe yẹn jẹ́ ẹ ti wá tún ṣe àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè bẹ́ẹ̀ mi náà ti wà yìí bí mo ti wà yìí iṣẹ́ táwọn ni wọ́n ń ṣe ó ṣeé ṣe kí bàbá mi kan kó ti bàṣẹ jẹ́ rí mo làwọn náà wàá tún ṣe bọ́ inú mi dùn pé correction wá látòrí yín orí yín ò ní dàrú àfà ẹgbẹ́ wa Ọládọ́gba ojú ò ní tì ẹni gbọ́ sí. nígbà kí ni motive àwọn tí wọ́n mú Islam wá kí ni motive wọn tó bá jẹ́ pé because of religion most
of àwọn táwọn ẹ̀sìn wa táwọn Islam wa wọn àmọ́ wá torí pé wọ́n fẹ́ ká ṣẹ̀sìn. They came purposely to invade us. Wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Islam wá wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Christianity wá wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Màá dẹ̀ sọ fáàtì ti tèmi lórí ẹ̀. Ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o, ṣùgbọ́n kì í ṣe bí Ànábì ṣe mú ẹ̀sìn wá láti mú wá fún wa. Ẹ̀sìn Islam is a good religion for me. You may have your own good religion, but for me, Islam is a good religion. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ wá pẹ̀lú àníyàn tó dáa. Afakim, bàbá Ọládọ́gba, ẹ má bínú, Akim ti bá wa lẹ́nu. Bàbá Ọládọ́gba, wọ́n ní ohun tí wọ́n àbí tí mo sọ síwájú pé díẹ̀ ló yóò mọ yéèyàn. Díẹ̀ ni. Soon, yóò mú ká mọ join wọn àti kí mọ join page àwọn messages wa TikTok. Gbogbo àwọn Quran tí wọ́n kà, àwọn hadith tí wọ́n kà yìí náà mọ̀ gbọ́. Ẹni Islam is a good religion. Àwọn tó mú wá fún wa ni. Ta làwọn tó mú wá fún wa. Láti ilẹ̀ ìtàn Islam láti bẹ̀rẹ̀ bí Ànábì ṣe ṣe náà ni àwọn tó mú wá fi wọ́n náà ṣe ń ṣe káàkiri àgbáyé tó sì fi jẹ́ gbogbo àgbáyé. Gbogbo ìlú tí Islam bá ti wà ó fẹ́ kí wọ́n máa lòfin òun. Ó fẹ́ kí wọ́n máa rí òun bí ẹni pé òun ló ń dáa jù. Bí Ànábì Muhammad ṣe filẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ ń ṣe. Ìyá ìṣe pé àwọn tó mú wá fún wa. Tí tẹ́ bá sọ pé àwọn tó mú wá fún wa ni ẹ tún jura yín sínú ìgbèkùn ni. Ẹ kú òun ìgbèkùn yẹn. Ẹ túdè lára ara yín. Ẹ túdè yẹn. Ẹ túdè. Bàbá mi Ọládọ́gba ẹ mọ̀ wẹ̀ túdè dáadáa. Ẹ tú ìdè yẹn lára ara yín. Sáà sọ pé àwọn tó mú wá fún wa ni. Fún àpẹẹrẹ. Nígbà tí Muhammad gbé ẹ̀sìn yìí dé, ìlú bàbá rẹ̀ gángan ó jagun wọ bẹ̀ ni. Ó jagun wọ Mẹ́kà ni. Ó lọ retaliate pé ìlú yìí náà ti lóun jáde. Nígbà tó wá ti kọ́ àwọn ọmọ jọ, ó jagun wọ Mẹ́kà ni. Ó ní Bìlá ló fi kọ́kọ́ lọ pẹ̀lú ní etí Kaaba. Nígbà tí wọ́n jagun wọ Mẹ́kà, wọ́n pààyàn wọ Mẹ́kà ni. Bó ṣe mú wá nìyẹn. Nígbà tí Islam rẹ̀ ìrìn lẹ̀, ẹ wá wo gbogbo ayé Muhammad náà, wọ́n jagun. Wọ́n ní ajagun bíi bó ṣe ń kẹ́rù ni wọ́n ń kẹ́rù. Wọ́n jagun. Ẹ wá lọ wò ó. Mo ń wo president US nísìn Trump ó ti sọ ó láwọn Muslim yẹn ó lóun lè gbà wọn láyè kí wọ́n da US rú. Queen King ní UK Charlie òun náà jáde ó lóun lè gbà kí wọ́n da UK rú o. Ẹ lọ wo Portugal gbogbo Europe gbogbo wọn ti pátá ó ṣẹlẹ̀ Portugal. Ó wọ àwọn Europe yẹn wá pé wọ́n ti rí Islam bíi threat. Kí ló dẹ̀ fa ni pé ìyẹn tí wọ́n fi bẹ̀rẹ̀ ilé tí ẹ bá fi tọ́mọ ìrì ní òwò. Ìtàn ìbẹ̀rẹ̀ Islam ni pé anywhere tí wọ́n ti wọ̀ kí Islam fẹ́ mọ́fin tiẹ̀ wá kí wọ́n fẹ́ dominate. Tí wọ́n bá ti wá dominate wọ́n àti ẹ̀mọ́ mú òfin Sharia ẹja gé lápá ẹja ṣègbà kan ẹja ọmọ ẹ̀mbá Kìrìsìtẹ́nì àríwá. Islam gangan ni ò lálàáfíà. It's not a good religion. Bí tí mo lọ nìyẹn ọmọlúwàbí ara ti yín àtọ̀ àwọn bàbá yín tí wọ́n jọmọ ọkọ orí pípé yín lẹ fi ń ṣe lẹ fi pè ní good religion. Àfáà àti àbẹ̀mọ́ àwọn tó ṣe good religion àwọn tó practice Islam àwọn làwọn Fúlàní bá dé ìtàn jíyàn gbé yẹn àwọn tó practice Islam nìyẹn. Torí inú Quran ló wà ṣùgbọ́n torí pé àyìnjọ́ ọmọ Yorùbá ẹ wá sọ pé nítòótọ́ Ànábì jagun ṣùgbọ́n gbà yẹn ogun ni wọ́n ń jà. Ṣé ogun yẹn ṣáwọn Fúlàní bandits tí wọ́n sì mọ̀ jáde sí àwọn rí bí ẹ̀sìn ni ẹ̀sìn Islam gangan ni ò lálàáfíà ẹ̀sìn yẹn gangan ni ṣùgbọ́n torí pé ẹ̀yin Yorùbá jẹ́ ọmọlúwàbí ẹ wá ń fi ọmọlúwàbí yín ìwà dáadáa táwọn tẹ́ jogún látara bàbá yín ẹ wá fi tún ẹ̀sìn yẹn sí fún wọn. Wọ́n fẹ́ bí lè pé àfáà Akim bọ̀dá bàbá Ọládọ́gba tẹ́ ẹ̀ bá ti wà sẹ́sìn yẹn rárá ń kọ́ tẹ́ ẹ̀ ń jáwé yín tẹ́ ẹ̀ ń wá gbó yín ẹ mọ̀ tí a lọ sí tẹ́ ẹ̀ ń wú ọmọlúwàbí yín lọ. Ẹ ní náà nǹkan tẹ́ wọ̀ o irọ́ kan mo tún pa fún yín o
ṣùgbọ́n ẹ mọ tó tọ́ dáadáa kẹ́ ẹ ṣe, ẹ mà ìdá kẹ́ ẹ mọ́ ṣe. Nǹkan méjì táwọn bàbá wa fi lẹ́nu. Mọ tó tọ́ tó dáa kó o ṣe, mà ìdá mọ́ ṣe. Dáadáa àtàìdá sì ní kì í sáfà kan ní ó kọyàn, kì í pásítọ̀ ní ó kọyàn, fúnra rẹ ló mọ̀. Ọlọ́run kábíyèsí Olódùmarè, abínibíni fúnra rẹ. Bó o bá ti ṣe dáadáa, inú rẹ mọ dùn, ọkàn rẹ mọ súre fún ọ. Tó bá ṣàìdá, inú ọkàn rẹ mọ bàjẹ́. Nípa dáadáa àtàìdá láti mọ̀, abínibíni kì í ṣe inú ìwé wọn ó ti kà fún ọ. Kábíyèsí Olódùmarè. Dáadáa tá à ń sọ yìí, mo ò ní kà fún ọ níwèé. Tó bá ṣe dáadáa, fúnra rẹ ó ti mọ̀. Tó bá ṣàìdá, fúnra rẹ ó ti mọ̀. Yàrá ìpẹ́ nìkan láti sọ pé eléyìí ní dáadáa, eléyìí láìdá. Kó o bá yàwó sùn, àìdá ni o. Kùránì ni a mọ̀ ṣe o. Ànídìí Kùránì. Ànídìí Kùránì bẹ́ẹ̀. Kó o lọ jí nǹkan, àìdá ni o. Kùránì ni a mọ̀ ṣe o. Ànídìí Kùránì. Torí wọ́n fúnra ìgbà tó ṣàìdá yẹn. Kó o ṣe nínú ẹ̀mí rẹ o ti mọ̀ pé o ṣàìdá. Ẹ̀rí ọkàn, yes, ẹ̀rí ọkàn ti jẹ́ kó o mọ̀ pé o ṣàìdá. Kì wá sí ìwòlú ṣẹ̀ lọ́mọ kà pé ẹgbọ́n nínú ayatu suratu wọ́n ti ní mo ṣàìdá o, ìjìyà rẹ̀ wà ní òyìnbó. Ọ̀gá Ọládọ́gba. Ẹjá tún gbomi ìmọ̀ mú ká tọrọ wa sọ́nà. Ẹ̀sìn Islam fúnra rẹ̀ gangan nìṣòro, kèsì àwọn tó gbé wá. Ẹ̀sìn ìtẹ́fìmọ̀ ni pé kí ló tẹ́ pé tí wọ́n fẹ́ kọ́yàn ní mọ̀ Kùránì pákáleke fún mọ́ kọ́yàn. Ìgbà ìgbù tó bá sí báyìí. Torí pé nínú òfin Islam gangan ni pé tọ́mọ bá ṣe kíníkan ẹlù lẹ́gbàá 100, bá ṣe kíníkan ẹ̀fọ́, bí ìyàwó yín bá ṣe kíníkan ẹ̀fọ́ nǹkan mọ́ lórí. Gbogbo àwọn Fúlàní bandits yẹn, àwọn ẹ̀ ló ń ṣe the real Islam. Ta ló practice Islam? Àwọn Fúlàní bandits yẹn ló practice Islam. Ìdí nìyẹn táyé pé tí Fúlàní Haúsá wọn ò lè gbà kí Yorùbá lead ìlú fáwọn, tó ní wọ́n ní Yorùbá, wọ́n ní Yorùbá bí ẹni pé Islam ti wá ẹ̀sìn jẹ̀kọ́jẹ̀kọ́ wọ́n ṣe, torí pé àwọn wà bloody, a lè pààyàn fún nǹkan kan, a lè pààyàn torí Ọlọ́run ti wá. Ṣùgbọ́n àwọn Fúlàní wọ́n ṣe tán àti pààyàn torí Ọlọ́run, ó sì wà ní Kùránì níbẹ̀. Àfá Hakeem tí a fẹ́ rẹ́ẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ, ẹ lọ sí Quran chapter 47 verse 4, Suratu Muhammad. Nínú súrà yẹn wọ́n sọ pé tí ẹ bá ti pàdé àwọn ọ̀ṣẹbọ níbikíbi tó wọ́n yín bá ti tẹ̀ wọ́n, ẹ pa wọ́n. Àwọn tẹ́ ẹ̀ bá wá lè pa, ẹ lọ bó ṣe wà níbẹ̀ nìyẹn. Àwọn tẹ́ ẹ̀ bá lè pa, ẹ dì wọ́n mọ́lẹ̀. Kẹ́ẹ̀sì tú wọn sílẹ̀ pẹ̀lú owó òtúsílẹ̀ bí wà nínú Suratu Muhammad, Quran chapter 47 verse 4. Ní táwọn Haúsá Fúlàní bandit ajínigbé ń ṣe nìyẹn. Inú Kùránì ló wà. Ẹ̀sìn yẹn gangan ló níṣòro kéèké bóyá mùsùlùmí kan wà tó dá o, àwọn tó mú wá ní o, irọ́. Tẹ́ wá lọ sí TikTok, ọ̀dọ̀ àwọn MS bàbá, Àkànbí Ọlọ́ba, Olówó Èkó, bàbá mi champion, Ifáníkẹ́, Ọbalọ́mọ, Jago Brands. Tẹ́ wá lọ sí TikTok, tẹ́ lọ sáwọn prógrámù yẹn. Even tẹ́ lọ sí TikTok, tẹ́ lọ sí àkáǹtì Noah Ezekiel, ẹ̀rí bí wọ́n ṣe ń tú tọ́wọ́ ní ka Kùránì wọ́n sì ń tú táìpẹ́ òtọ́ ni wọ́n dẹ̀ sọ. Irú ọ̀rẹ́ kẹlẹ̀ mi wọ́n pa. Ẹ̀rí kí mo dákọ̀ Noah Ezekiel, àwọn mímọ̀ wò pé àṣọ ẹ̀kọ́ dákọ̀ Kìrìsìtẹ́nì, torí pé àwọn yẹn wọ́n ń tú bí tẹ́ ti lè rí àwọn fáàkì yẹn nìyẹn. Tó tẹ́ wá lọ sí àkáǹtì àwọn yẹn, tó bá dé bá ní tú Kùránì tán tú fáàsì kọ̀ọ̀kan, wọ́n tún má di tiwa, wọ́n tún tú fún rẹ̀ lúwà wò pé fún rẹ̀ lúwà dísáìdì níwà rẹ̀. Òye fún rẹ̀ ni wà á rí, ìmọ́lẹ̀ fún rẹ̀ ni wà á rí, kìí sẹ́ni kí ní ọmọ pé ya ṣe báyìí. Adult ní gbogbo wa, ọmọ tó wá ti kọjá 18. Kìí sọmọ tó yẹ kẹ́ni kó sọ fún pé ya nínú súrà báyìí ìlọ̀ka ní tí wọ́n ṣe ní tó kà ló súrà báyìí ló gbúdọ̀ ṣe. Tó o bá kà ó wà gbé sọpọlọ rẹ̀ torí adult yẹn. Ó wà ronú sí wà pé èwo ló tọ́, èwo ni ò tọ́. Ọpọlọ láti mì tó tọ́ àti tí ò tọ́ tọ́lọ́ fún wa yẹn gangan ni ìdájọ́ ọmọnìyàn. Kìí ṣèwé. Ọpọlọ láti mì tó tọ́ àti tí ò tọ́ ìdájọ́ ọmọnìyàn.
okay àti mọ̀ pé tọ́ kéèyàn má jiyàn gbé Quran sì ní kéèyàn jiyàn gbé inú hadith a mọ̀ pé tọ́ ká dọ̀bálẹ̀ kí bàbá wa ká kúnlẹ̀ kí ìyá wa hadith sì sọ pé òwúrọ̀ kúnlẹ̀ kí bàbá rẹ̀ òwúrọ̀ dọ̀bálẹ̀ kí bàbá rẹ̀ òwúrọ̀ ó wá ṣe tó ń ta kọpọlọ inú ẹ̀ sì ń dùn ẹ jẹ́ ń gbọ́ wájú ta Ọlọ́run. tí wọ́n mú wá sílẹ̀ Yorùbá ni o kì í ṣe ànábì Muhammad tó mẹ́sìn wá o ara o àwọn tí wọ́n mú ẹ̀sìn wá bá wa ní Áfíríkà especially nílẹ̀ Yorùbá kì í ṣe pẹ̀lú àníyàn dáadáa náà ṣe mú wa wọ́n mú wá nítorí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú. wọ́n mú Islam wọ Áfíríkà nígbà tí wọ́n mú Islam dé Áfíríkà kí ni reason kí ni purpose tí wọ́n fi ní ẹni tó bá máa di mùsùlùmí tó bá máa jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ change orúkọ rẹ̀ sí Abdulhakeem Abdulrahman Abdulhamin kí ni reason kí ni purpose so ẹni tí ó bá ti change orúkọ so kò ní wà lìjọ náà. so Islam wá láti bẹ̀rẹ̀ ni àkọ́kọ́ nìyẹn second nìyẹn ni pé ẹni kí ni purpose tàbí kí ni mo change orúkọ because Islam is not religion, it's their culture. It's their culture, it's Arabian culture and tradition, it's their way of life. Ẹ ṣe tún láyìn lọ́yẹ láàrin bẹ̀yẹ. Ìlàlọ́yẹ tí màá tún fún láàrin bẹ̀yẹ ni pé ẹ lọ wo bàbá tó bí Ànábì Abdullah ṣe àgbẹ̀ kò ṣe Muslim. Abu Talib orúkọ tẹ́ ń jẹ́ ní tí ẹ̀sọ́ àwọn ọmọ ń bí nìyẹn o. Ẹ̀sọ́ Abu Talib olóògbé Ànábì tó ṣe Muslim. Aminat orúkọ tá à ń jẹ́ nìyẹn. Aminat tó kí ṣe Muslim tẹ́ ló bí Ànábì ìdí ẹbọ ni Muhammad ló bẹ̀rẹ̀ Islam. Muhammad fúnra rẹ̀ ìdí ẹbọ ni wọ́n bí sí lẹ́yìn sọ ní Muhammad wọ́n ẹ̀tẹ́yìn wá bá wọn jórúkọ wọ́n ẹ̀tẹ́ ní kẹ́yìn mọ́kú wá Saudi ní tẹ́fì mọ̀ nìyẹn. Ok àwọn tó ti wá before Muhammad kẹ́lẹ́ bá wọn pé culture custom and tradition and practice kò ní ṣe kò sí tó ń jẹ́sìn ṣùgbọ́n tẹ́ bá ti pé ti yín lẹ́sìn Yorùbá náà pé tiẹ̀ lẹ́sìn tẹ́ bá gbọ́ pé culture custom and tradition ti yín àwọn náà bá yín pè bẹ́ẹ̀ ṣùgbọ́n ò lè mọ̀ pé ti yín lẹ́sìn kó wá ní tiwa kò lẹ́sìn. gbogbo alámọ̀ pé you are practicing their culture custom and tradition Muhammad ó kàn wá modify ẹ̀ ni ó wá àdìkún ni ló fi múnu wá sí. Kàábà tẹ̀ lọ sá kiri yìí wọ́n ní bàbá àwọn kan Ibrahim ló ti ọkọ̀ ṣe wọ́n ní Ibrahim gangan ló kọ́ Kàábà yẹn ètò wá sọ fún mi Ibrahim ṣe Muslim ni ẹ̀dẹ̀ sọmọ ní Ibrahim bí Solomon tẹ́ pé Sulaiman òun ò tiẹ̀ bá yín tán rárá tiẹ̀ ìtàn tiẹ̀ náà ti síwájú ẹ̀ sọmọ Sulaiman ẹ̀ sọ Solomon sẹ́sìn ló ní gbogbo orúkọ yẹn you are practicing their culture custom tradition in term practice nìyẹn ṣùgbọ́n bó bá ṣe gbégbá rẹ̀ láti bá a pè nígbà wọ́n gbé débí kí náà pé wọ́n lẹ́sìn ní olódájú olófà tó gbogbo adébí múra ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nísìnyí báyìí wọ́n ti gbà múra Yorùbá lọ́wọ́ yín wọ́n ti gbẹ́rù léyìn lórí tó dábẹ́ sí rẹ́rù kì ṣáwò ní múra tiwa ó dà pé padà sọ̀rọ̀ débẹ̀ jẹ́ ń gbọ́rọ̀ yẹn síwájú tó tí mo sọ nílẹ̀ sí ni pé culture wọn custom wọn tradition wọn and practice àìsí fọ́mọ ọlọ́mọ láì sọ̀rọ̀ olóró lẹ́yìn kẹrẹ ayú kò nú ẹ̀sìn yẹn pátápátá ẹ ti mọ tó tọ́ ẹ ti mọ tí ó tọ́ kẹsì mọ́ sí lọ ṣùgbọ́n pé Islam dá o àwọn tó gbé wá ní o dá o tá ń gbé wá tá ń gbé Islam wáyé sí Muhammad kọ́ ni ẹ̀yin lẹ́ ń dé ẹ̀yin lẹ́ ń tú ẹ̀yin lẹ́ ń dé ẹ̀yin lẹ́ ń sí ẹ̀yin lẹ́ ń tì ẹni Islam dá ok ta ló mú Islam wá Muhammad àwọn tó gbé wá ní o dá ta ni o dá Muhammad náà ni kábíyèsí olódùbọ̀dé Islam dá àwọn tó gbé wá ní o dá ta ni Islam ta ló mú Islam wá Muhammad ta ni o dá Muhammad náà lẹ́sìn àbí Muhammad náà sọ́lá mú wá láyìn tí Muhammad filẹ̀ ó làwọn ọ̀dà Muslim tó káàkiri alẹ́ ayé láyìn yẹn náà ni tó táyé pé Islam dá àwọn tó gbé wá ní o dá dájúdájú ẹni Muhammad dá ẹ sọ pé wọn ní o dá díẹ̀ ni ẹ mọ̀ orí àkóyín gírígírí ẹ̀yin náà gbọ́rọ̀ wáyé ká ẹ lọ ronú sí ká ẹ digest ẹ ti orí iye yìí ti ṣí lódùbọ̀lẹ̀ òní sí yìí lọ́nà. èmi bẹ́ẹ̀ sọ fún ọ lálẹ́ yìí
o lè jẹ́ mùsùlùmí tó ní jẹ́ Abdulhakeem tó ní jẹ́ Abrahman tó ní jẹ́ Abdulmumin Aliamin tó ní jẹ́ tí wàá dẹ̀ wà àlìjánà. mo fẹ́ sọ ọmọ lálẹ́ yìí o lè má jẹ́ Abdullahi tí wàá dẹ̀ wà àlìjánà. àwọn tí wọ́n mú ẹ̀sìn wá sí Áfíríkà wọ́n manipulate wọ́n try láti pé ká. àáfà ọ̀gá lọ́dàgbà ọ̀gá wọlá dọ́gba ibi tó ń pa á sí láfíríkà náà nù kílẹ̀ ń bẹ̀rù báyìí ní àlùjànnà iná ìtẹ̀ ń bẹ̀rù nìyẹn ìtẹ̀ ń bẹ̀rù báyìí ẹgbọ́ ẹni èyí lè máa jẹ́ orúkọ Yorùbá tí ó sì ní wọná ẹ lọ bá àwọn àgbàlagbà àwọn àbá yín àwọn àgbàlagbà lọ bá àwọn babaláwo kẹ́bìrì pé kí ni ń jẹ́ ná kò sí ti ń jẹ́ ná ń bẹ́ o kò sí ti ń jẹ́ ná ń bẹ́ o Olódùmarè tó dáàbò bá wa sọ̀rọ̀ náà kankan ṣùgbọ́n torí pé àwọn fẹ́ ká ṣe tí àwọn gbé wá àwọn náà lọ sẹ́ẹ̀tì náà àwọn náà lọ sẹ́ẹ̀tì àlùjànnà ọ̀gá Ọládọ́gba ǹjẹ́ ní nǹkan kan lọ tó bọ̀ rí tí wàá sọ fún wa pé iná kan o àlùjànnà kan o ẹ̀yin ti mọ tó tọ́ yàtọ̀ sí tí ó tọ́ ẹ̀yin mọ̀ ṣe tó tọ́ kẹ́ ẹ mọ̀ ṣe tí ó tọ́ káwọ̀ bóyá ìbọn lọ yín dáadáa kí ni yí ẹ̀rí ọkàn ní tó wá ti ṣe tó tọ́ inú rí ó mọ dùn ipò òun ṣe tó tọ́ káwọn yóò ti àmọ́ kí n tó tọ́ yẹn káwọn yóò mọ̀ gan ó tún ní káàrí ọkàn ó sàmọ́ sí lọ pé òkú tí mọ̀ pé tó tọ́ lòun ṣe tó bá ṣe tó tọ́ ẹnìkan ò lè kọ́ ọkọ́ mọ́ ṣe tí ó tọ́ ní tó tọ́ náà ló mọ̀ ṣe lọ àní ẹ ṣe mímọ́ káwùwà dédé kálíbà kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kíláàsì sọ pé ẹ ń bá jẹ́ orúkọ Yorùbá ó sì lè wà àlùjànnà ẹgbẹ́ agbọ́dọ̀ àlùjànnà tì àfa ọ̀gá Ọládọ́gba nílò àlùjànnà wọn ẹni wọ́n máa gbé lọ iná wọn nílò ẹni wọ́n gbé lọ Olódùmarè ló dẹ́yìn ó sì kàn yín àkàndá sí ní kílẹ̀ fi náà ṣe kílẹ̀ fà àlùjànnà ṣe àwọn tí wọ́n bá yín sọ̀rọ̀ àlùjànnà tó bá yín sọ̀rọ̀ ọ̀nà nínú àdìtì wọ́n jẹ́ ká mọ̀ pé gbogbo mùsùlùmí ọ̀kọ́ tọ́dánwò ẹ mọ̀ jẹ́ mọ̀ dìrà yín mọ́nú gbèkún ẹ túra yín tán ẹyẹ kókùn yẹn ó tún tán kẹ ẹ gbégélé lẹ̀ kẹ ẹ múra bí ọmọlúwàbí ni yín bí a ti gbàgbé ẹjẹ rán yín létí níjọ́ mo sì mọ̀ ọmọlúwàbí ni yín níjọ́ kan tí àwọn Christian tán ṣe Christmas tẹ gbéra tẹ lọ kí wọn nu church níjẹ́ mo sì mọ̀ ọmọlúwàbí ni yín mo sì mọ̀ pé ń padà bọ̀ ẹ ti dé ẹ káàbọ̀ ọmọlúwàbí yóò rìn lára ọmọlúwàbí gbogbo ọmọ Yorùbá oníṣẹ̀ṣe ni wà ìwé tẹ́ ẹ sọ náà láka ló sọ àdọ̀tà bá wà ìwé tẹ́ ẹ sọ yìí láka ló sọ àdọ̀tà lẹ Yorùbá ọ̀gá Ọládọ́gba ẹ káàbọ̀ àgbáyé wọlé tọwọ́ tẹsẹ̀ ẹ káàbọ̀ sílẹ̀ yaba yín àṣírí yóò sí àṣemú ní bẹ. Canada ṣètò wọn àlẹ́sìn bẹ́ẹ̀ náà wọ́n ń gbégbá itọ́ dáa ẹ wo bí London ṣe dáa wọn àlẹ́sìn bẹ́ẹ̀ náà wọ́n ń gbégbá itọ́ dáa ẹ wo gbogbo àwọn orílẹ̀-èdè lágbàáyé Benin Republic ń bẹ yẹ ẹ wo bó ṣe rí ẹ wo bó ṣe ń gbégbá itọ́ dáa Burkina Faso ẹ wo bó ṣe ń gbégbá itọ́ dáa. a gbọ́dọ̀ sin lọ́hùn know your God dá Ọlọ́run bá rẹ mọ̀ and I know my God subhanahu wa ta'ala mo dá Ọlọ́run bá mi mọ̀ ṣùgbọ́n kí ni reason mo ń béèrè pé kí ni reason tí wọ́n fi ń change tá a fi ń change orúkọ. ọ̀gá Ọládọ́gba ẹni kò kẹrin dá ọlọ ẹ mọ̀ pé I know your God dá ọlọ́ọ̀bà ẹ mọ̀ kéèyàn kan mọ Ọlọ́run kì í ṣàwọn ló wá jẹ́ àmọ́ Ọlọ́run Olódùmarè Allah làwọn mọ̀ ń pè Ọlọ́run Olódùmarè èdè Yorùbá ni àwa ti dá Ọlọ́run mọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ ká dá Ọlọ́run tí wọ́n mọ̀ ni wọ́n ṣe ka Kùránì fún wa tí wọ́n fẹ́ ká dá mọ̀. ń dá Ọlọ́run rẹ mọ̀ kìnìkan kó mọ̀ sí Ọlọ́run rẹ Ọlọ́run ti wá èéṣe tí wọ́n ń sìn kìí ṣe tí wọ́n ń sìn èèyàn níṣòro ó tọ̀ àwọn àgbàlagbà lọ wọ́n yẹ̀ lọ́wọ́ kan bòwò wọ́n bá yanjú ìṣòro rẹ̀
abẹrúmọlẹ̀ abifá ifá bá abẹ Olódùmarè yanjú ìṣòro ṣé Olódùmarè ti bá yanjú ìṣòro òun la tó ń sìn. Èdè sísìn ó bu Olódùmarè kù nígbà tó lọ ìsàjá tí èsì wúrẹ́. Bàbá àwọn àfáwà kan náà sì gbàgbọ́ tá a dọ́ ayéké wọ́n mọ̀ lọ́ba tó ń sìn wá tá a lá ń sìn òun ní sìn wá kọ́ńpáǹdì ẹ̀ láwa kìí ṣe ẹni tí wọ́n ń sìn. Tí nǹkan bá rújú fún yàn ya ṣe báyìí wọ́n sì ní ya ṣe báyìí wọ́n yẹ lọ́wọ́ kan bòbò ṣe báyìí. Ìtẹ̀yìn pèlẹ̀ sí yẹn gangan ní kó ní lẹ́rù ìtẹ̀yìn pèlẹ̀ sí yẹn gangan ní kó lẹ́rù torí ibi tó wá jẹ́ pé ó fẹ́ máa sìn yẹn Arabic Lárúbáwá lẹ́ ń sìn ókè nígbà tó ló fẹ́ sìn wọ́n níbo ló ṣe sìn wọ́n ní Lárúbáwá ló fi sìn wọ́n kọ́ lédè Lárúbáwá ṣe ń gbọ́ o dáìmọ̀ pé Lárúbáwá lẹ́ ń sìn nu o wọ́n níbo láyé sìn wọ́n kọ́ lédè Lárúbáwá wọ́n lọ ló fi mọ́ sìn bó láì ṣe sìn wọ́n fún ọ ní múra Lárúbáwá ó wọ jàlábíà ó ṣe kìnìkan ló fi sìn bó láì ṣe sìn wọ́n ní ẹ̀bú gèlè Lárúbáwá ẹ̀kú gèlè Lárúbáwá lórí lẹ́ẹ̀fi sìn bó láì ṣe sìn wọ́n ló pàrọ̀ orúkọ rẹ̀ ibi táyìn gan ti jí nù ibi orúkọ ẹ̀lẹ́yìn ti jí ó ti yé sọ́lọ̀ wà lẹ́sìn tẹ́yìn pé táyé pé tòótọ́ sísìn ni ìpẹ̀fẹ́ sìn ẹ̀ nílò kẹjú kọ wọn kẹ tó sìn ẹ̀ nílò kẹ pàrókọ yín kẹ tó sìn ẹ̀ nílò kẹ múra wọn kẹ tó sìn ẹ bá sọ fún mi báyìí o fẹ́ sìn o wá sọ wọn o fẹ́ sìn owó gèlè wọn o fẹ́ sìn o mú ìrora wọn o fẹ́ sìn wọ́n ti ní ọmọ lù àwọn sọ̀rọ̀ wà lẹ́sìn ni àbí Lárúbáwá nígbà jẹ́ pé wọ́n ṣe pé the same thing ni ẹni Ọlọ́run náà làláwù o sì wá fẹ́ sìn wọ́n sì tún gbèdè tí Ọlọ́run ti ẹ dá mọ́ wọ́n tún fún ọ ní èdè tó fi sìn ẹ wá ọgá wọn ládùúgbò mú wá bí ní ìsìn ṣọlọ́run lẹ́ ń sìn ni ṣé Ọlọ́run lẹ́ ń sìn ni àbí Lárúbáwá torí gbà tẹ́sìn wọ́n gbà sọ lára ayé wọ́n gbèdè lẹ́nu yín wọ́n gbọ́ ọkọ yín gbogbo nǹkan dánimọ̀ yín wọ́n gbà wọ́n kó gbogbo nǹkan dánimọ̀ tí wọ́n kó lé yín lọ. Ọ̀rọ̀ yí àwọn olóye tí mò ń bá sọ̀rọ̀ ó yí àwọn olóye tí mò ń bá sọ̀rọ̀. If not because they wanted to enslave us, they want us to forget our tradition, they want us to forget our culture, they want us to forget our language, they want us to forget our way of dressing. Kí ni èdè ní í ṣe pẹ̀lú abẹ́sí náà? Èdè kò ní nǹkan kan ṣe pẹ̀lú abẹ́sí náà. Ìmọ̀ ẹja orúkọ Lárúbáwá bí ẹni pé èèyàn ń tàbùkù àṣà àti ìṣe rẹ̀ ni. Ìtàbùkù àṣà, we are promoting another country's culture. Ìlú, orílẹ̀-èdè àti ẹ̀yà tí mo ti jáde, báwo ni mo ṣe fẹ́ ṣàfihàn rẹ̀? Báwo ni màá ṣe gbéga? Orúkọ wa kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tá a fẹ́ fi gbé ẹ̀yà wa ga. Orúkọ tí mò ń jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ó ní nǹkan àkọ́kọ́ tí mo lè fi gbé ẹ̀yà mi ga, tí mo lè fi gbé ìran mi ga. Bàbá wa ládọ́gbọ̀n ojú òní tìyìn tí ẹ ti wá ní táwa náà ń jà fún báyìí orúkọ wa tá à ń jẹ́ lálẹ́ fi gbẹ́yà wa ga tí ẹ ti ní táwa náà ń jà fún ẹ dákun gbogbo ẹ̀yin tẹ̀ ń wùwá Àmọ̀fẹ́ tí wọ́n bá fi pèèyàn mọ́ Ọládọ́gba wọn ò fi pèèyàn mọ́ Adéyanjú wọn ò fi pèèyàn mọ́ Adésọjí wọn ò fi pèèyàn mọ́ Ọlágúnjú wọn ò fi pèèyàn mọ́ Babátúndé Ìyábọ̀dé wọn ò fi pèèyàn mọ́ tí ogun àtàwọn ń jẹ́ orúkọ Lárúbáwá méjì Abdulaziz Abdulkudus Muhammadu Awal Abduljabar ẹ dákun ṣé orúkọ ọ̀nà bàbá tèmi ò wá parẹ́ ni tó kọ ọ̀nà bàbá mi bá parẹ́ sínú àwọn bàbá mi lókè ọ̀run sínú wọn lè dùn kí làwọn àti ẹni tá a fẹ́ tà fàgbáyé gan gbogbo àwọn ọmọ wa gbogbo àwọn ọmọ Yorùbá náà great káàkiri àgbàrá ayé bẹ́ẹ̀ dé China àwọn ní dókítà tí ó dáa jù bẹ́ẹ̀ dé kíní kan tí wọn bá wá jórúkọ ohun bó òun ó ti mọ ibi tí wọ́n ti wá
gbóò ni wọ́n ti mọ̀ pé ẹ̀yà yìí ló mọ̀ sí àwọn olóore ń bì. Tá bá wá gbé orúkọ wa lárugẹ, ṣé ẹ fẹ́ kí ìran baba tiwa parẹ́ nínú ayé ni kákan mọ́ ní ìtumọ̀ mọ́? Káwọn Lárúbáwá kí wọ́n lù àwa mọ́ gbà. Bẹ́ẹ̀ àwa náà sì nìtàn. Kí a sọ pé àwọn bàbá wa, ọpẹ́lọpẹ́ àwọn òǹpìtàn tí wọ́n sì jẹ́ ká mọ àwọn ìtàn kan. Tí ò bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti tàn wá débi wípé wọ́n ti jẹ́ ká rí bí ẹni pé ilẹ̀ Lárúbáwá la ti wá. Wọ́n ti gbé tàn Lárúbáwá lé wa lọ. Àwọn kan wà tó ti ń parẹ́ ibẹ̀ nìtàn, sáwo ò nìtàn ni. Tọ́mọ Yorùbá bá fẹ́ sọ̀rọ̀ yóò sọ pé àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀. Ìtàn wọn ni. Torí tó kàkó là Ádámọ̀, àwa náà nìtàn ti wà. Ìtàn b'Olódùmarè ṣe dá wọn. Tán bẹ̀rẹ̀ látara tí ẹ pé wọ́n jẹ́ látara Ádámù. Ó ní wọ́n gbélé wa lọ́wọ́. Wọ́n sì wà, wọ́n wá kàwé fún wa. Inú ìwé yẹn ló wá sọ, wọ́n wá kà fún wa pé ọmọ Ádámù ni wá. Èso Ádámù mọ́ dúdú bẹ́ẹ̀ mi ti dúdú yìí. Ṣé Éfà àbáwọ̀ àbúrò pé ṣé mọ́ dúdú bẹ́ẹ̀ mi ṣe dúdú yìí? Ọmọ níyà dúdú èmi ẹ̀sọ́ máa dá mọ̀. Bàbá wa Ládọ́gba, ọ̀nà tí ìrìn òwú òfin ní parẹ́, tó kọ òfin ní parẹ́, tí àṣà òfin ní parẹ́, tí múra òfin ní parẹ́. Oná là ń pín kálukú sí báyìí. Àwọn ò fẹ́ kí múra wọn ó parẹ́, wọn ò fẹ́ kórúkọ wọn ó parẹ́, wọn ò fẹ́ kéde wọn ó parẹ́. Wọ́n gbé wá bí wọ́n sì pè lẹ́sìn. Ó wá ń tàn káàkiri àgbáláyé, wọ́n pè wá wọ́n pè lẹ́sìn. Ìmúra tiwa náà, àṣà tiwa náà, èdè tiwa náà. Àwọn mìíràn ló káàkiri àgbáláyé, Cuba, Brazil. Wọ́n ló káàkiri àgbáláyé. Àwọn èyí náà ó pè lẹ́sìn. Àbí? Gbogbo bá ṣe gbígbà rẹ̀ wọ́n sì bá pè é. Tó bá pè ti ẹ̀hún, bó pè culture, tó pè custom, tó pè tradition. Mo á rán létí pé èyí tó ń ṣeun náà, tiwọn náà mọ̀ pé custom tradition ni. Tó bá pè tiwọn ní pé tiwọn ẹ̀sìn ni, mọ̀ pé ti Yorùbá náà ẹ̀sìn ni. O ò lè sọ pé ó mọ̀ fi ti Yorùbá ṣe custom tradition, ó wà gbé tí wọlé lórí wa kò lẹ́sìn, irọ́ ni. Ayé ń gbọ́ tán. Kò sí àyà tọ́lọ́run sọ pé dandan gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Àyà Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ẹ̀rí tọ́lọ́run sọ pé tí ó bá ti jẹ́ orúkọ Lárúbáwá o, tí ó bá ti jẹ́ tí ó bá ti máa jẹ́ orúkọ Lárúbáwá nínú tàbí kó máa jẹ́ orúkọ kan nínú àwọn orúkọ Ọlọ́run, kì í ṣe mùsùlùmí. Kò sí àyà. Kò dẹ̀ sí ẹ̀rí. Tàbí ṣẹ́gbọ́n tó win báyìí, ẹni kò sí àyà tí wọ́n sọ pé ẹni tí ó bá ti jókòó Lárúbáwá ṣe mùsùlùmí. Kí wá ló dé? Àwọn kíni ti tàn wá. Kí wá ló dé tó fi jẹ́ pé ní ìsìn báyìí ó kọ̀ la fi dá mùsùlùmí mọ̀? Kí ló dé tẹ́ wá sọ di àmì ìdánimọ̀? Ẹni kò síbi tí wọ́n sọ pé ẹni tí ò bá ṣe, ẹni tí ò bá ti jórúkọ òun kì í ṣèyàn, kò kí ń ṣe. Kí wá ló dé táyé pé orúkọ la fi dá mùsùlùmí mọ̀? Ṣé pé ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń sílẹ̀ ń tì í? Tán ìdákọ̀ yàn ní ìsìn báyìí, tán ìdákọ̀ rẹ̀ Abdulkirim àwọn ni mùsùlùmí ni. Mùsùlùmí ni ọláhun ilẹ̀ Lárúbáwá ló gbé fún. Tán ìdákọ̀ yẹn báyìí, ẹ̀yin sọ nísìn pé ẹ̀sìn ò takò, ṣé gbogbo yẹn ló mọ̀ bẹ́ẹ̀? Ẹ wò ẹ mọ̀ jà lọ́sẹ̀ kan lé ká lọ́sẹ̀ kan ta ẹja padà wá lé. Iye yín ti ń sí, Ọlọ́run ní ra yín yé o. Iye yín ti ń sí, ẹja mọ̀ bọ̀ ń lé. Kí á ń gbọ́ bí àṣẹ yín mùsùlùmí, ilé yá. Bàbá wa Ládọ́gba, ilé ti yá. Ilé yá o. Ẹja lọ o. Ọdún mọ̀lé, ilé ti yá. Bẹ́yìn bá ti padà lé, lára ti yín, ẹlòmínà tún padà lé. Ilé yá. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe torí tọ́lọ̀. Kì í ṣe torí tọ́lọ̀. Gbogbo àwọn tí wọ́n tẹ̀ lánàá rí, Lárúbáwá ni wọ́n nà ó. Lárúbáwá ni wọ́n. Kò sí ní tó wrong pẹ̀lú pé wọ́n jẹ́ orúkọ Lárúbáwá. Abu Huraira, Lárúbáwá ni. Abubakar, Lárúbáwá ni. Usman ibn Affan, Lárúbáwá ni. Sayyidina Ali, Lárúbáwá ni. Nígbà tó wá kádàrá,
ẹ̀sìn wa kúrò lọ́dọ̀ wọn bẹ̀yẹn tọ́sán wa Áfíríkà táwa náà dẹ̀ ní àwọn àkọ́tọ̀ tá ní kọ́ṣọ̀ tiwa tá ní tradition tiwa lélẹ́yìí tí ọ̀dàkùtọ̀ lọ́ni o agbó àwọn eléyìí tó jẹ́ pé ọ̀dàkùtọ̀ lọ́hùn tá a lè yọ kúrò tó bá yọ gbogbo nǹkan pé gbogbo táǹtẹ̀ nílẹ̀ Yorùbá tó bá ń yọ pé ilé ọ̀dà ṣé bí orúkọ wa náà dà sórúkọ wa náà dà. ṣé ẹ gbọ́n tí ẹ wí ẹ sọ wípé nínú ẹ̀sìn yẹn káwá àwọn ìta lè yọ kúrò wípé nínú ẹ̀sìn Yorùbá nínú àṣà Yorùbá káwá ìta lè yọ kúrò tí yóò takùtọ̀ lọ́hùn. Mo sọ nǹkan síwájú kọ́mọ́dà bíi àwítúwí asán ni pé ẹ ti mọ tó tọ́ yàtọ̀ sí tí ó tọ́ ẹ ti mọ̀ pé kéèyàn ó pọ́nmọ́làkejì ọ̀dá ṣùgbọ́n tó fi ròyìn àwọn abáwá nu wípé láyé ìgbà kan ọmọ pààyàn mọ́ fìyàn rúbọ ṣùgbọ́n torí pé ẹ̀yin náà ò sí nù ṣẹ̀ṣe táyìn náà bá dé nù ṣẹ̀ṣe ẹ mọ̀ pé kò sí nǹkan kan tí wọ́n fi èèyàn bọ ẹ rí i péjọ tí wọ́n gbọ́kùnrin kan wáyé fẹ́lẹ́ tó ló sàkán wà tí wọ́n fi èèyàn bọ ẹ rí i pé gbà wọ́n ṣẹ̀ṣẹ̀ ládìde tó dọ̀rọ̀ kóòtù torí pé tẹ́ ẹ fi ń bá ṣẹ̀ṣẹ̀ jẹ́nu ẹ̀yin wá sọ pé káwé tó dáa gbogbo àṣà wa ìṣe wa ìwà wa orúkọ wa kò sí èyí tí ò dáa tí ò sì nítumọ̀ ń bẹ ṣùgbọ́n wọ́n ti brainwash everybody sí foreign religion iṣẹ́ tí ẹ̀sìn àyòjì sí wàá ṣe ni pé kó ba kó kọ̀ndẹ́mù kan tẹ́yìn ní torí tí ìwà kọ̀ndẹ́mù táwà ní a ní gba tiwọn lọ́wọ́ wọn tó bá sọ mí sí pé agbé àtọ̀gbẹ́sì wà wọ́n ní síbẹ̀ ti lọ́lọ́ ẹ ti mọ bó ṣe ìgbà táwọn délẹ̀ Yorùbá wọn ò bá ká mọ jalè wọn ò bá ká mọ pààyàn wọn ò bá ká mọ sèyàn kan tán ẹ̀ ti rí wa so wọn ò ní gbélé wa lọ ṣùgbọ́n wọ́n bá wa dáadáa wọ́n á rò pé kí láàfi ba ẹni tí Yorùbá gbé lọ́wọ́ jẹ́ wọ́n rí i pé spirituality wa yẹn lágbára gan bàbá ní kò rùn òdúró yóò dúró bàbá ní ó rọ̀jò yóò rọ̀jò bàbá ní kó mọ́nà yóò nà bẹ́yẹn bá jí nǹkan bàbá ní kárọ̀ sàn yóò sàn wọ́n ti parí spirituality yẹn wọ́n rò pé kí la lè fi bàjẹ́ ẹja ní burúkú ní yóò da ẹja ní ó sọ lọ́hún bẹ́ẹ̀ ẹja sọ pé àṣetá ni wọ́n dẹ̀ bá gbọ́ ẹ̀jẹ̀ múra lọ́wọ́ ètò wọn dùn wájú ni pé àwọn ọmọ oníkan náà tá a sì mọ̀ pé kíní ìbáyìí ló ti rí ẹ pé tọ́rọ̀ bá ti débi gbẹ̀ngbẹ̀yìn wa àwọn ọmọ ibi tá à ń sá lọ ní kọ̀rọ̀ àwọn tó wá bàjẹ́ àwọn náà láti sọ pé kíni tó dáa àwọn ìyá wa àjẹ́ gbogbo wọn àwọn àbá wa wọ́n máa pààyàn ni gbogbo apáta la mọ̀ wípé àìdáa ni ní tó dáa ni wọ́n sì ní bọ́ ọba láyọ̀ ó sì kà bọ́ ọba láti kú gà kó o sòótọ́ wọ́n ní pé ìgbésí ayé tí gà gbé kò sí ìgbésí ayé tó dáa a sì fi ròyìn ẹ̀ dòní kò sí bó bá tó bá gbẹ́ yé ṣàyè dáadáa wọ́n mọ ròyìn ẹ̀ bí ó sì mọ lọ àwọn àbá tó ṣe dáadáa náà wọ́n fi dáadáa ròyìn wọn dòní ọmọ lágbájá ni Babátúndé ni o ọmọdé ńlọ ni jagunjagun bàbá èèyàn gidi bàbá wọn àwọn tó ṣe dáadáa wọ́n tó fi ròyìn wọn dòní sẹ́sìn ni ó ṣèyìn fún wa ibi ká ṣe dáadáa ọmọ tó yàtọ̀ tí ó tọ́ tó bá ní iṣẹ́ kan wà kìnnìkan ọmọ ọlọ́mọ kan lọ́ọ̀pá sí èsẹ̀ Yorùbá ìyẹn lẹ́mí tẹ́ ti gbà wá tó bá sì wá ṣe kankan tó bá sì wà pààyàn torí pé ó fẹ́ ṣiṣẹ́ kan ó mọ̀ pé kíní yẹn ò dáa kí wọ́n là ń tẹ̀ra wa fún àtìmọ̀gbó àtìmọ̀nà ṣé ìwé ló kọ́ wa kì í ṣèwé yìí ń gbọ́ tán. táàbà tí ìmúra báyìí ayé ò tí ì mọ̀ pàápàá ni wa táàbà tí ìmúra báyìí ayé ò tí ì mọ̀ pàápàá ni wa kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tí mo bá bọ́ ilé ilẹ̀ tí mo bọ́ jẹ́ làbí àtìlẹ̀ tí mo bá bọ́ sínú trainers àti tí mo bọ́ sínú mo ti rán àwọn òfin kan tí mo fẹ́ máa wọ̀ lẹ́nu mẹ́ta yìí ẹ máa rí àwọn sẹ́gẹ̀dùgbé òfin lọ́rùn mi láwọn òfin gidi pẹ̀lú àwọn abẹ́tí ajá ẹ máa rí lọ́rùn mi lẹ́nu mẹ́ta yìí mo ti rán sílẹ̀ mo ti rán àwọn òfin kan. ọ̀dọ́gba akọ̀wé gan ni òfin abẹ́tí ajá ń gbọ́dọ̀ kẹfì wá sí kẹfà fi ṣètò yìí kẹjí ká yóò mọ̀ pé ẹ ti dọ́mọ Yorùbá àtàtà ẹ tẹ̀lé lẹ́gọ̀fà mọ́ ìmúra gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ síwájú pé ìlú tó bá ti gba ìmúra lọ́wọ́ rẹ̀ wọ́n wá kó lẹ́rú ni tán gbèdè rẹ̀ wọ́n wá kó lẹ́rú ni wọ́n gba ìwọ́sọ rẹ̀ wọ́n wá kó lẹ́rú ni kí ni Islam wá ṣe ó wá kó wa lẹ́rú ni ó gbà múra wa ó gbèdè wa ó ní ládùúgbò láti mọ bọ́lọ̀ sọ̀rọ̀ ó gbà wa ìwà kámọ́dọ̀bálẹ̀ kì í bàbà ó gbà
kí náà ṣe wọn á kó wa lẹ́rú ni ẹ ti bọ́ nùgbèkùn kí lẹ tún wà nùgbèkùn fún ẹ gbégélé lẹ̀ ẹ bọ́ sẹ́sì kí ẹ bọ́ sí sanyán ẹ bọ́ sí kẹ gbé jálàmí alẹ̀ kẹ bọ́ òfì tó dáa kẹ bọ́ sádì rẹ̀ nínú fọ́nà yìí aṣọ ìbílẹ̀ rẹ̀ kẹ fi wá ṣe àfa tó bá fẹ́ ladimọ́lẹ̀ ò ladimọ́lẹ̀ ẹ̀yin lè láyé yín níbi ẹ̀dàgbàdé yìí ẹ kọjá kẹ mọ kàwé kan àbí káfà kó wájú kó wájú yín kó a mọ sọ fún yín pé n tó tọ́ lélẹ́yìn tí ò tọ́ lélẹ́yìn kì í ṣerú yín mọ́ ẹgbẹ́rú kó lórí bàbá Ọládọ́gba ẹgbẹ́rú kó lórí ẹ bọ́ aṣọ ìbílẹ̀ ẹ fàṣàlù bàbá yín hàn káyé mọ̀ pé ló dáa jù àwọn náà wàá sọ tiwọn fún wa pé tiwọn ló dáa jù ní ẹjọ́ àwọn gbé tiwa lárugẹ kó mọ̀ pé tiwa dáa ju tiwọn lọ kí ni jẹ́ kí ni ò lárúbá wa bára láwù ni. because kò sí bó o ṣe lè pẹ́ tó nílẹ̀ lárúbáwá ò ní sọ́dọ̀ mọ̀lú wọn láíláí kò sí bó o ṣe lè gbéde wọn tó o lè níwèé gbèlú lárúbáwá kò sí kọ́ ọ máa múra bí wọn kọ́ ọ máa jẹun bí wọn kọ́ ọ máa àtọ̀run rìn wá ní ọ kí ló dé táwa ní promote kọjọ ti tiwa náà. bàbá Ọládọ́gba ojú ni tíyẹn fún tẹsán ẹni kò bó ṣe lè dorúkọ wọn tó ó lè múra wọn tó lábọ́ òní fún oníwèé gbèlú bàbá Ọládọ́gba ẹni tí ò kó wa múra nílé ayé tí ò lè fún àwọn ìgbèlú nílé ayé táyé pé ìjọba fẹ́ gba 10 million lọ́wọ́ wa nìkan mọ́ fún aláyé oṣù kan ẹ jọ ṣerú ẹni tó lè gbà kún ó kó wa pọ̀ lóde ọ̀run ẹni tí ò kó wa múra nílé ayé tó wá ròyìn ọ̀run fún wa pé ẹni tí ò kó ẹni tí àjọ gbélé ayé kan náà ṣáàlẹ́jọ wà lùjọ náà kan náà ẹ wò ilé ayé nú o olóòwò lè fún wa lè gbèlú ilé ayé ó sì wá sọ̀rọ̀ ọ̀run fún wa ìwé ìgbèlú rẹ̀ kò lè fún wa lé ayé ṣùgbọ́n aṣọ wọn pé tá a ti dọ́run á jọ lọ gbé papọ̀ sáyé tí ò bá da sẹ́nìkọ̀ láti mọ̀ sáyé tí ò bá da jímọ̀ láti mọ̀ wọn ò bá a sọ̀rọ̀ ẹ̀ láyé ilé ayé wọ́n lù wá jìbìtì wọ́n gba 10 million 50 million 5 million 90 kìíní kan billion ní tún fi rán mọ́kà wọ́n gbà lọ́wọ́ wa àwọn ìwà promise wa lọ́run ẹ kò fún àwọn ìgbèlú ẹ̀ lélẹ̀ ayé ṣùgbọ́n wá sọ fún wa kúta ìdọ̀rùn o àjọ̀lọ̀ gbálùjọ náà àní mo fẹ́ ka kíyèsí ojú òní tìyìn. kí ló dé tà ní máa múra bí àwọn bàbá wa ṣe ń múra ká jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ àkí sara wọn ẹ̀sìn ló pa wá papọ̀ àìsí ẹ̀ràn kan náà. innamal mu'minuna ikhwa tí Ọlọ́run bá sọ yẹn nínú ẹ̀sìn ni o kì í ṣe nínú ẹ̀yà o innamal mu'minuna ikhwa fàájì ìwú bẹ́ẹ̀ náà àwọn ẹ̀kún gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni ẹ máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn nìyẹn o ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè ara o nínú ẹ̀sìn láti jọmọ ìyá gbogbo mùsùlùmí ayé pátá ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn tó bá ti dọ̀rọ̀ ẹ̀yà tèdè àìsọmọ ìyá. ẹ sọmọ ìyá ń bì kankan ẹ̀yin lẹ ń gbé ayé mọ́ àwa látara wa ta lágbára mọ́ wọn ẹlẹ́dẹ̀lú èèyàn kò fún ìwé ìgbélù àwọn lárúgbó ẹgbẹ́ wọn ò fúnra wọn mọ̀ ìgbélù wọn ò lè fún Iran kò fún ìyàwó ìgbélù Egypt kò fún ìyàwó ìgbélù Kuwait kò fún ìyàwó ìgbélù Saudi Arabia kò fún ìyàwó ìgbélù Dubai kò fún ìyàwó ìgbélù United Emirates kò fún ìyàwó ìgbélù ẹ wá nínú ẹ̀sìn lẹ́jọ́ ọmọ ìyá ṣe wọ́n brainwash nìyẹn náà wọ́n brainwash yìí nìyẹn èyí ò bá yín ṣe ó sì wá mẹ́sìn kẹwàá wípé yín ó kó yín papọ̀ ẹ sì gbà lọ́wọ́ rẹ̀ èyí ò fẹ́ kẹ́ bó ń gbèlú kò fẹ́ kẹ́ bó ń gbáyé ṣùgbọ́n ẹ bá gbọ́run ẹ lè bá gbélé ayé ẹ lè yọjà ayé pọ̀ ṣùgbọ́n ẹ lè bá ẹ lè jọ gbọ́run ẹ sì wá pé inú ẹ̀sìn lẹ́nu dájú yín tó fi pé yín lọ́mọ ìyá rẹ̀ ó fẹ́ fi gbá yín ni olólẹ̀sìn kẹ́yìn lè bá àpawó tí yín kẹ́lẹ́ bá mọ́kúbọ̀ mọ́kàbí. ìkónilẹ́rú ní jẹ́ bẹ́ẹ̀ fún Lárúbáwá ó ti gbé ilẹ̀ Lárúbáwá ga ó ti rẹ ilẹ̀ ẹ̀yà tó ti jáde ó ti rẹ̀ lẹ̀ ó ti pa ẹ̀yà rẹ̀ ó ti pa lápá ayé nínú tí ẹ̀yà rẹ̀ ó fi máa exist ó ní kó máa jẹ́ orúkọ tí àwọn ẹ̀yà rẹ̀ ń jẹ́ kó máa sọ èdè tí ẹ̀yà rẹ̀ ń sọ kó máa wọ aṣọ tí ẹ̀yà rẹ̀ ń wọ̀ nínú tí àwọn ẹ̀yà rẹ̀ ó fi máa exist nìyẹn torí ìdílé yìí àwọn mistake pọ̀ rẹpẹtẹ. ẹ ṣe bàbá Ọládọ́gba ojú òní tìyìn lákòótán nǹkan tó sọ fún wa wọ́n ní láti mọ gbórúkọ wọn ga láti mọ
gbàṣà wọn ga, mọ́ bá wọn wọṣọ mọ́ ṣe dé wọn àti gbé ẹ̀yà wọn lórí ẹ̀yà wa. Kí ni àwọn náà wá sọ pé gbogbo kíní yìí ìkónilẹ́rú ni. Ó yẹ jẹ́ bọ́ lóko ẹrú. Wọ́n wá fẹ́ bọ́ lóko ẹrú. Èyí tí wọ́n pè lẹ́sìn gangan a gbúdọ̀ kó ònú ẹ̀. Torí tá lẹ fẹ́ kó ònú ẹ̀. Ẹ fẹ́ máa jókòó wọn. Ẹ lè fẹ́ kó ònú ẹ̀. Ẹ fẹ́ máa wọṣọ wọn. Kò sí bẹ́ẹ̀ kẹ́ fẹ́ kó ònú ẹ̀. Tẹ́ ẹ bá ti kó ònú Islam ẹ̀ lè kó ònú ẹ̀ bàbá wa Ládọ́gba. Tá ì kó ònú Islam ẹ̀ lè kó ònú ẹ̀. Torí bẹ́ẹ̀ bá lẹ́sìn dé wọn, bẹ́ẹ̀ bá ti dórí ìrun, ẹ̀ tún máa sì dé wọn. Èdè tẹ́lẹ̀ fẹ́ sọ dórí ìrun ẹ̀ tún máa sọ. Tá sì bá wọn kírun, tá bá wọn sọ Lárúbáwá wípé Ọlọ́run tiwọn, Allahu tiwọn láti lọ máa bá sọ̀rọ̀ ní mọ́ṣáláṣí kádùá tí ó lè gbà. A sì wà lóko ẹrú nù. Tá fẹ́ kó lóko ẹrú bàbá wa Ládọ́gba. Ẹ já fi gbogbo nǹkan wọn lẹ̀. Kẹ́ wá wò bóyá ayé yín ó tò àbí ayé yín ò ní tò. Kẹ́ wò bóyá palára wà fún yín àbí palára ò ní wà fún yín. Ẹnìyẹn kọ́ Ọlọ́run tó bọ̀ rí o. Ẹ mọ̀ jà mọ́ tanra wa o. Ọlọ́run ní ṣe wá ládàrú mòtítọ́. Tòun táyé tó tọ́ bẹ́ẹ̀ ti sọ yìí. Kí ni ìwà olè bá ní ìtúsílẹ̀? Káṣà wa olè bá ga. Kí ni ìwà olè bá ga? Kí ni ìwà olè bá ga? Kí ìmúra tiwa náà olè bá káàkiri àgbàlá ayé. Kí ni ìwà náà olè bá gbòòrò káàkiri àgbàlá ayé. Káwọn ọmọ yín, àwọn ọmọ tèmi, kó lè bá súre fún wa nígbà tá a bá lọ tán. A gbúdọ̀ pàṣà àìṣe wọn tì. Ká mọ̀ tiwa lọ́wọ́ kodò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ táwọn wà káàkiri àgbàlá ayé tẹ̀mí wò ní fọ́. Ètẹ̀mí gbọ́ òní di láṣìlẹ̀ Olódùmarè láti fẹ́ wọ́fà. Mo tọ́ ẹ làbọ̀rú, làbọ̀yè, làbọ̀yè pọ̀ ṣiṣẹ́.